dá ẹnikẹ́ni lóhùn o ayé burú gan wọ́n máa fẹ́ fẹnu shatter. They want to use their mouth to shatter your life so that you can be discouraged. Àwa ti kún level yẹn ìwọ náà kún level yẹn face what you are doing máa ṣe lọ ọ padà já náà ni and then wá fi lè kún bí mango ayé èèyàn bá ń so ayé ọmọ lẹ kò mọ ni ayé ọmọ lẹgi mọ ni so gbogbo ohun tí wọn bá mọ lẹ mọ ìwọ sá mọ so àwọn èèyàn wà mọ di so rẹ ẹlẹ́ẹ̀kẹta kí n tó máa lọ di ọ n tó burú jù láyé o ní kó fẹnu ẹ sọ pé ó ti parí fún mi ọjọ́ tí ẹ̀dá bá ti pé rẹ̀ kó ti gba tí wọ́n ń sọ nípa ọjọ́ òun ló ti tán ẹnìkan níbi ìbáwò ẹnìkan ni wọ́n ń pè òun lólòsì olórí burúkú gbogbo nǹkan ni wọ́n máa ń pè òun èmi wá bí ẹnìyẹn tí wọ́n tó sọ pé wọ́n ń pè òun lólòsì. mo ti gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń wò mí ní kùtùkùtù nílùú Nàìjíríà ẹ jẹ́ n sọ pé ẹ kú ojúmọ́ sà ẹ kú ojúmọ́ mà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń wò mí káàkiri àgbáláyé àwọn gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú London ẹ jẹ́ n sọ pé you are highly welcome we are welcoming ourselves and kí àwọn káàbọ̀ sí ìlú London ẹ kú ilé gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run tó ń bẹ nílùú London mo kàn fẹ́ kí inú yín ó dùn láàárọ̀ kùtùkùtù ni mo ní Ọ̀dẹ́kúnlé ni o mo ti balẹ̀ bàgẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀yin tẹ́ bá gbọ́ prógráàmù ní Nàìjíríà ẹnìkan ní sẹ́ẹ̀ tí a débẹ̀ náà nù ìbò ti sáyé dẹ̀rọ̀ gbogbo nǹkan ni wọ́n ti sọ di we are in jet age mo fẹ́ fi àkókò ìsọ fún ọmọdé àtàgbà pé ẹ̀dá ò láròpin o Ọlọ́run ọba ń gbọ́ gbogbo ẹni tó ní àǹfààní láti máa wò mí káàkiri àgbáyé má jẹ́ kí anybody oró ọ̀pin níwọ̀n gbà tó bá ti rora rẹ pin ìpinnu Ọlọ́run fún ayé rẹ ń padà bọ̀ wá di mímúṣẹ ibi tí Ọlọ́run ní ètò fún ayé rẹ dé àwọn ẹ̀dá lè mọ̀ fọwọ́ aago ayé rẹ sẹ́yìn bọ̀tọ̀ Ọlọ́run kì í fọwọ́ aago sẹ́yìn ọmọ ètò tó ní fún ayé rẹ ní tó burú jù láyé o ní kó fẹnu ẹ sọ pé ó ti parí fún mi ọjọ́ tí ẹ̀dá bá ti pé rẹ̀ kó ti gba tí wọ́n ń sọ nípa ọjọ́ òun ló ti tán ẹnìkan níbi ìbáwò ẹnìkan ni wọ́n ń pè òun lólòsì olórí burúkú gbogbo nǹkan ni wọ́n máa ń pè òun èmi wá bí ẹnìyẹn tí wọ́n tó sọ pé wọ́n ń pè òun lólòsì kí ni ìwọ gangan ń pera rẹ̀ nítorí bá pè rẹ̀ la yọ̀bọ pè ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo fẹ́ kọ́ tẹ̀ síbẹ̀ nítorí bá jẹ́ láàárọ̀ yìí èmi tó ń wò yìí olóríire ló ń wò yìí o kọ́ bẹ̀ kó lówó lẹ̀ ń wò yìí o ọlọ́gbọ́n lẹ̀ ń wò yìí o lídà kan lẹ̀ ń wò yìí o aláṣẹ kan lẹ̀ ń wò yìí o fi ẹnu rẹ pé nọ́mbà 1428 ó ní bí ẹ bá ṣe wí létí èmi Ọlọ́run ni màá ṣe ṣe àwọn ọ̀rọ̀ kéèké táwọn èèyàn kì í kíyèsí ó tó láti tún ayé èèyàn ká ó sì tún láti tún ayé èèyàn ṣe àwọn ọmọ Ísírẹ́lì sọ pé àwọn dàbí tata táǹgọ̀ fún Caleb àti Joshua tó sáré dìde ńlẹ̀ tó sọ pé no though the giant may be on our way to hinder but God will surely give us a victory in tí ẹ̀dá bá fẹnu pè ní ó jẹ fún ọ ibi ọba wa mọ Ọlọ́run tó ń sìn yẹn dé ibẹ̀ ni ó ṣe ọ lóore dé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí láàárọ̀ ìkọ́ńtọ́ ọba jẹ́ àwọn kan bẹ tí wọ́n ń wò mí tí wọ́n gbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà àwọn náà di God bless you sir àwọn tí wá lọ́dọ̀ wọ́n ń kí wa yóò ẹnìkan ní tó lílẹ̀ ṣe rí báyé ṣe rí nìyẹn so bó o ṣe wà yẹn kọ́ńtọ́ ọba fẹ́ jẹ́ kọ́ńtọ́ jẹ́ nítorí ọba fẹ́ jẹ́ ni kò tẹ̀ síbẹ̀ ọlọ́rọ̀ ni mí olóríire ni mí ẹni tára ìyá ni mí ìyá àbejì ni mí ìyàwó kan ni mí even gbogbo ẹ̀yin single kọ́ bẹ̀ ọkọ ẹnìkan ni mí bàbá àwọn ọmọ kan ni mí write something good traveller ni mí àǹjẹ́ tó wá fi kún gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run ó lè kọ́ sí mi pé wòlíì Ọ̀dẹ́kúnlé mi àti yín láàjọ máa pàdé ní gbogbo àwọn ìlú tẹ́ bá ń lọ òun ló jẹ́ ń bẹ̀rẹ̀ pé ẹ̀dá ò láròpin ìyẹn number 1 lọ̀rọ̀ mi láàárọ̀ yìí nǹkan mẹ́ta péré mo fẹ́ sọ bọ̀ kí n tó sọ ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo ti wọ ìlú London Ọlọ́run ló rán mi wá o mi ò dá wá ìwọ̀nba àwọn tó rán mi sí máa bá wọn pàdé ní ìrọ̀lẹ́ lónìí aago 5 ìgbà tí ó bá fi da aago bíi 9
á ti máa mú gbogbo wá sí ìdánidúró. So ní gbogbo ibi tí wọ́n bá ti ń bọ̀, ẹnìkan ní woolish, yes, SE18 6 AM ibẹ̀ ni ìpàdé yẹn ó ti wáyé nírọ̀lẹ́ lónìí. Ntọ́ba ẹ̀ má wà fún odò mẹ́rìndínlógún wá bí láti wá pàdé ìwọ ní ìlú London. Mi ì tí ì mọ ibi tí ó jìnnà tó sọ pé wọn náà lè wá. Ẹ̀yin tẹ́ wà ní gbogbo London bí àárín gbogbo London ní woolish ni tí ẹ try. That's number one. Èmi ò anoint àwọn èèyàn. Ẹgbọ́n tí mọ̀mọ́ yẹn sọ láàárọ̀ nínú testimony tó sọ. Ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹ lọ gbọ́. Ó ní mo bá wọn mú omi, mo wá ń fi dèrí bù fáwọn báyìí. Doctor ni mọ̀mọ́ yẹn. Wọ́n ní by the time táwọn dé lọ́jọ́ kejì wọ́n kàn fowó bọ̀ mí lọ́wọ́, wọ́n fi páǹsì tó kù nù báàgì wọn. Wọ́n ní ìyípadà dé. Mi ò tọrọ owó, mi ò ní kí wọ́n fún mi. Wọ́n kàn rò láti inú wọn bí mo ṣe anoint àwọn èèyàn, bí ń ṣe anoint àwọn èèyàn pẹ̀lú omi 7 àti anointing oil. Lọ́fẹ́lì ni kò sẹ́yìn nǹkan kan. Testimony tiẹ̀ lọ́jẹ̀ mi lógún. So wọ́n gbàgbé pé wọ́n rò rẹ̀ pin. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ó ní pé yọ̀yọ̀yọ̀ lẹ́nu ayé o. Ntọ́ bá wọ ayé jẹ́ wọ́n sọ ń pa rẹ̀. Látijọ́ wọ́n ti máa bú mi tí wọ́n ti máa sọ̀sọ́kúsọ ń pa mi. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò dá iṣẹ́ Ọlọ́run dúró àtọ́. Ọlọ́run ló ní determination ayé ènìyàn. Òun ni ó mọ bẹ́ẹ̀ jẹ́ ibi tí destiny ayé rẹ̀ ń lọ. Gbogbo ètí à ń sọ wọ́n ní kìnìkan ni kìnìkan ni. Wọ́n dẹ̀ ní kankan lóhùn. Mo ti notice ẹ̀ pé yọ̀yọ̀yọ̀ palanti alẹ́nu ọmọ ayé tó máa wulẹ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ nǹkan. Just face your God and keep on serving him. So gbogbo bí tẹ́ bá ti ń wò mí láàárọ̀ yìí. Papọ̀ ìpapọ̀ òsì gbọ́ súùtì àṣírí ibẹ̀ nìyẹn. Mo ti sọ lẹ́ẹ̀kan. Ntọ́ bá pera rẹ ló ṣe kókó jù. That's number 2. So gbogbo tí wọ́n bá máa sọ nípa ayé rẹ, gbogbo tí wọ́n bá máa sọ nípa rẹ, wọ́n da ẹnikẹ́ni lóhùn o. Ayé burú gan. Wọ́n máa fẹ́ fẹnu shatter. They want to use their mouth to shatter your life so that you can be discouraged. Àwa ti kún level yẹn, ìwọ náà kún level yẹn. Face what you are doing. Wọ́n ṣe lọ. Ó padà já náà ni. Àǹjẹ́ wá fi lè kún. Bí mango ayé èèyàn bá ń so, ayé ọmọ lẹ̀kọ̀ mọ́ ni. Ayé ọmọ lẹ́gi mọ́ ni. So gbogbo tí wọ́n bá mọ́ lẹ̀ mọ́, ìwọ sá mọ́ so. Àwọn èèyàn wà mọ́ di so rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta kí n tó mọ́ lọ. Di Ọlọ́run mú. Hold on to God. Hold on to God. Ó nìkan ni atáyé ẹni rọ bí agogo. Ẹ wo bí tó bẹ̀ mí dé báyìí. Bí n bá lọ́lọ́run ò ṣètò abaramu orí tẹni. So ẹni tó lè ṣàánú mi lè ṣàánú wọ náà. So ní gbogbo bí tẹ́ ẹ bá wà, so mọ́ Ọlọ́run wà kàn. Pé Ọlọ́run nígbà tó wà nítòsí, fi gbogbo ayé rẹ̀ sìn. Òun ló ní àyànmọ́ rẹ̀ lọ́wọ́. Ọwọ́n tí mo wá sọ London náà ni. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àǹfààní láti máa wò mí káàkiri àgbáláyé. Àdúrà kan ni mo fẹ́ gbà fún ọ bá lè ti àmì. Ẹ wàá ṣe mí ní favour kan kí n tó jáde kúrò ní program. Ẹnìkan ní kí ni favour yẹn. Ṣé ẹ mọ déètì òní ní 15. Ẹ kàn bá mi share rẹ̀ ní 15 times. Just 15 times. Tó o bá ilé rí share. Ìlú tí bàbá rẹ ò dé rí. Àdúrà yẹn náà nìyẹn. Ìlú tí màmá rẹ ò ti fọ́n rí. Ibi tí wọn ò fẹsẹ̀ rìn dé láyé. Mi ò sọ pé ọmọ rìn lọ. Wọ́n mọ̀ gbé ọ ni. Ọlọ́run yóò ṣí ọ̀nà fún ọ. Ó ní I am the way and the life. Mo consult ẹni tó jẹ́ ọ̀nà sí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lónìí. Mo sọ lẹ́ẹ̀kan náà bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ń bẹ láàyè. Kó bá mi ṣí ọ̀nà fún ọ. Tó o bá fọwọ́ rẹ share program ní ìgbà 15, ọ̀nà ó ṣí fún ọ jù. Kì í wá ṣèwọ nìkan. Ẹ̀yin tẹ́ ẹ ti ní ọmọ yóò ṣí fún àwọn ọmọ rẹ. Ire lójú owó máa ń rí. Ire nìkan ni kójú oyún ọmọ rẹ. A pàdé ní aago 5 ní woolish ní agbára Ọlọ́run. SE18 6 AM láago 5 lónìí. Orí yín bẹ́ẹ̀ o, ẹ sì rí rẹ̀ lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́. In the name of Jesus Christ. Ire ti báyìí. God bless you. Ẹ jẹ́ n kí bàbá. Bàbá yín ní Nàìjíríà ní ìpínlẹ̀ wa ẹ̀fún ní nọ́mbà yìí. Ṣé ní Nàìjíríà? Ẹ̀fún ní nọ́mbà yìí. Bye. Okay, ṣébi tí a fẹ́ ṣe program. God bless you all. In Jesus' name. Sunday.